Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo fi gbólóhùn Ọlọ́run ọba gbólóhùn àpọ́nlé gbólóhùn tó lóore jùlọ mo fi kí gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo. Ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀ ẹ̀ mo fi kí gbogbo ẹ̀yin adáhùn ṣe pátápátá. Ìkẹ́ Olúwa, ìbùkún Olúwa, ògo Olúwa, àlàáfíà Olúwa. Kí wọ́n bá gbogbo ẹ̀yin ẹlẹ́sìn Kristẹni lápapọ̀. Èmi ọmọ yín náà ní ọmọ ọ̀dọ̀ àgbà Onímọ̀túndé. Èmi ní òun máa wá ẹ̀yin lẹ́hìn máa gbọ́ mi kọ́kọ́ bẹ́ẹ̀ kì í kọ ìjò lẹ́sẹ̀. A ó mọ rí tiwa ṣe. Kí ni mo fẹ́ kí ẹ̀yin tí wàá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ YouTube channel mi ẹ máa bá subscribe kẹ́sì like kẹ́sì share rẹ̀ síbi tí tọ́lọ́run bá fẹ́ lágbára dé. Kí ni tí mo fẹ́ káyàn lónìí? Mo fẹ́ ká jẹ́ ká sọ àṣírí tó pamọ́ síbi àlákàlà yálà nípa àlá ìmọ̀ jẹun lójú oorun tàbí ìmọ̀ ní ìbálòpọ̀ lójú oorun. Mo kí yín gan èèyàn tẹ́ ń gbọ́ mi báyìí. Nípa àlákàlà gbogbo wa ni ẹlòmíín wà tó jẹ́ pé Ọlọ́run fún ní ẹ̀bùn àlákàlà. Ẹlòmíín Ọlọ́run fún ní ẹ̀bùn àlákàlà láti mọ ohun tí ó máa ṣẹlẹ̀ sí tàbí ohun tí ó ti ṣẹlẹ̀ sí tọ́lọ́run ọba tó ti ré kọjá. Ọlọ́run tó fún ẹlòmíín ní ẹ̀bùn àlá wípé tó jẹ́ wípé tó bá lá àlákàlà kódà ọjọ́ tó bá lá ọjọ́ náà làná náà ṣe ẹ̀bùn kan ni. Bẹ́ẹ̀ sì ni Ọlọ́run fún ẹlòmíín ní ẹ̀bùn àlá tó jẹ́ wípé ègún ìdílé ó ń fà á bí àlá búburú bí kéèyàn máa jẹ oúnjẹ lójú oorun bí kó máa ní ìbálòpọ̀ tàbí kó máa lá àwọn àlá rédèrèdè à ń sata à ń lálàá pé ọlọ́pàá mú ni. Ǹjẹ́ mọ̀ wípé àtàrà àlákàlà ẹlòmíín ti gbà tó fi bọ́ sọ́wọ́ àti bí àlákàlà ni àwọn ọ̀tá làwọn ẹlẹ́yẹ ti gbà mú àti bí àlákàlà ẹlòmíràn ló ti sọ ògo nù nínú ayé. Bí èèyàn bá mọ ohun tó pamọ́ sára àlá àgàgà bí ẹ̀dá bá ń lálà ìbálòpọ̀ lójú oorun, ẹ̀dá tó bá ń lálà ìbálòpọ̀ lójú oorun irú wọn báyìí ó yẹ kí rí ọwọ́ fi sẹ́nu. Nítorí pé àlá ìbálòpọ̀ ó ń ṣàpẹẹrẹ wípé oore ńlá kan ìbùkún ńlá kan ń bọ̀ tó jẹ́ wípé ń bọ̀ wá sọ́dọ̀ ẹni yìí, ṣùgbọ́n níbi àtàrà àlákàlà yìí àwọn ẹlẹ́mìí òkùnkùn ti gbà oore náà kúrò lára rẹ̀ kò lè tó lọ́wọ́ mọ́ láéláé. Ìbálòpọ̀ yìí ó tún wá pé oríṣìí méjì o, torí ọ̀pọ̀lọpọ̀ lómìí a máa ṣì mú nínú bí èèyàn bá lá àlákàlà tí èèyàn bá lá àlá pé èèyàn ní ìbálòpọ̀ lójú oorun yálà ọkùnrin ni tàbí obìnrin ni. Ṣùgbọ́n àlákàlà yìí nípa ìbálòpọ̀ yìí ọkùnrin ni wọ́n sábà wọ́pọ̀ fún ní máa ń pọ̀. Ẹ̀dá tó bá wá lálàá wípé òun ní ìbálòpọ̀ lójú oorun tá a mọ̀ sí sex tó bá rí wípé òun dà sí ara àwọn ẹni náà lójú àlá náà bóyá ó jí ara náà ti tutù nǹkan ti ṣe ẹni náà o ọba àdániwáyé ń gbọ́ nítorí pé wọ́n ti gba àṣìkí àtòrè tó ń bọ̀ wá fún ẹnìyẹn wọ́n ti gbà kò lára rẹ̀. Gbọ́tà bá lálàá yìí tá ò rí ibi dà lójú oorun tá a ṣe tá a níbálòpọ̀ yìí ṣùgbọ́n a dá àtọ̀ lójú oorun. Nínú ìwádìí tá a ṣe nǹkan náà oore ńlá kan bọ̀ wá fún ẹnì yìí tí ó sì tẹ̀ lọ́wọ́ tí ó sì rí oore náà gbà ọba àdániwáyé ń gbọ́ ṣùgbọ́n kéèyàn dà sára obìnrin gangan ló ní aburú tó le jù níjú lọ. Ẹ̀kejì kéèyàn láàlá wípé èèyàn jẹun jojú oorun. Ìmọ̀ jẹun jojú oorun ó jẹ́ àlá kan tó burú jáì tó jẹ́ pé a máa mú àìsàn wọnú ara èèyàn. Ẹlòmíràn àti máa jẹun jojú oorun láti fi àìsàn sí lára wọ́n ti fi sí lára. Oúnjẹ ojú oorun kò dáa rárá. Ẹlòmíín wà tó jẹ́ wípé alálàá lóríṣiríṣi, ẹlòmíín wà tó jẹ́ pé téèyàn bá lálàá gan-an téèyàn gbàgbé téèyàn rántí àlá téèyàn lá iṣẹ́ ọwọ́ ọ̀tá ni. Ẹlòmíín alálàá kò ní rántí ìfúngó lè já àlá búburú ṣùgbọ́n kò ní rántí débi pé yóò múra sí i pé àlá tó ń lá yìí òun mọ̀ nídìí kó múra bóyá nǹkan kan tó yẹ kó lóun ò ní jẹ́ ó rántí kò ní mọ̀ yóò kàn mọ̀ pé ó ń sùn ó sì lálàá kò ní rántí mọ́. Àlá eléyìí gẹ́gẹ́ iṣẹ́ ayé ni ṣùgbọ́n bí ẹ̀dá bá lálàá wípé ó ní ìbálòpọ̀ lójú oorun
kí ni ohun tí a máa ń lò sírú nǹkan báyìí? kí ni ohun tí a máa ń lò sí ẹ̀dá tó bá ń lá àlá ojú oorun? kí ni tí ẹ bá mi wá? tí ẹni yìí ẹjọ́ lọ bá mi wá sùkù àgbàdo tí wọ́n dà sórí àkìtàn, sùkù àgbàdo tí wọ́n dà sórí àkìtàn tí a ò mẹ́ni tó yín, ta kẹsà eré ń lọ bí a rí lójú ọ̀nà àmú. ẹ bá mi mú sùkù àgbàdo yìí, ẹ bá mi mú ewé ẹgẹlẹ, ẹ bá mi wá, ẹ bá mi rà, àbí tẹ bá sì mọ̀ ẹ bá mi já. kí ni tí ẹ bá mi wá? ó yẹ lọ bá mi wá, kẹ́ bá mi gbìyànjú, kẹ́ bá mi bu yẹ̀pẹ̀ ìkóríta mẹ́ta, kẹ́ bá mi bu yẹ̀pẹ̀ ìkóríta mẹ́ta ní ọ̀sán gangan. ẹ ra bá mi bu díẹ̀ níbẹ̀. ẹ wá bá mi mú àwọn nǹkan wọ̀nyí, ẹ bá mi ra ìṣasùn tó tán, ẹ kó gbogbo àwọn èròjà yìí ẹ kó síbẹ̀, ẹ fi èpo ọ̀bọ̀ síbẹ̀ àtàwọn ewé ẹgẹlẹ tí mo sọ yìí ẹ kó síbẹ̀, tẹ́ sì fi atare ẹyọ kan sí. tẹ́ bá ti wá fi atare ẹyọ kan sí yìí, ẹ gbìyànjú kẹ́ ẹ ra aṣọ wáàjí. tẹ́ ẹ bá rí ẹ ra aṣọ àgbà, aṣọ àwọn àgbà. ṣùgbọ́n ohun tó fẹ́ dáa jù ni pé ká lo aṣọ àwọn àgbà. ẹ fi àwọn nǹkan wọ̀nyí sí ẹ jó papọ̀, tẹ́ ẹ bá wá jó iṣẹ́ yìí papọ̀, ẹ bá mi pò mọ́ ọṣẹ funfun, ẹ bá mi pò mọ́ ọṣẹ, kí mo pè é, ọṣẹ funfun. tẹ́ bá pò mọ́ ọṣẹ funfun, ẹ kó ọṣẹ yìí sínú ike funfun. ẹ wá mú èpo ọ̀bọ̀, ẹ fi ẹ kíbọ̀ láàrin, ẹ bá mi yọ ògiri epo, ẹ bá mi yọ, ẹ bá mi dà sí ẹ dé. kẹ́ni yìí kó máa gbìyànjú àti máa wẹ ọṣẹ yìí ní alalẹ́ kó tó sùn. èmi ọmọ àdàgbọ́ sọ fún wípé ogun àlákàlà ṣẹ́ nínú ayé ẹni tó bá ń lá àlákàlà ìbálòpọ̀ ojú oorun. ẹni bá ń lá àlákàlà ìmọ̀jọ́njọ́ ojú oorun, ẹ bá mi ṣe báyìí, ẹ lọ bá mi bu iyọ̀ àdìtú, ẹ bá mi wá ìtọ̀ ìdájí tí a tọ̀ táwọn ti bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀, ẹ tọ̀ sínú ike kan. ẹ wá mú iyọ̀ yìí, ẹ fi ta ifá, ẹ tẹ ifá odù èjì ogbè, ẹ tẹ̀ síbẹ̀. tẹ́ bá ti wá tẹ̀ síbẹ̀, ẹ sọ àdúrà oríṣiríṣi ẹ ṣe síbẹ̀. àdúrà tó bá nípa àlákàlà, nípa ojú oorun. ṣùgbọ́n kẹ́ wá sọ wípé èjì ogbè o, èjì ogbè, mo fẹ́ kó wá bá mi kó gbogbo oúnjẹ ojú oorun, oúnjẹ àìríjẹ àìrími èjì ogbè, mo fẹ́ kó wá bá mi kó kúrò. nítorí pé òòjọ́ báyìí ni orótọ̀ ń múlẹ̀, gbogbo oúnjẹ ojú oorun ni gbogbo tó ti fà sínú ayé mi lágbájá, mo fẹ́ kó bá mi mú lọ. iye wá dà sínú iyọ̀ yìí, ẹ rò pọ̀, ẹ dà mú, ẹ mú. ọba dẹ́ni wáyé gbọ́ gbogbo oúnjẹ ojú oorun ni tí ń dẹ̀ ẹ̀dá làǹgbà pátápátá làóbì tàbí ká ìyá mọ́gbẹ́. àṣírí sì pọ̀ nípa nǹkan ojú àlá yìí. bóyá èèyàn kan wà tó jẹ́ pé ó lálàyé pé àwọn kan mú lójú oorun, bí ọlọ́pàá ni, sójà ni, tàbí àwọn kankan sáà mú lójú oorun. iṣẹ́ àwọn ọ̀tá ni. ṣùgbọ́n a ó mọ̀ sọ ìyókù tó bá ti yá. ẹ subscribe sí YouTube channel yẹn lè jẹ́ àǹfààní fún yín tá bá tún yọ̀ǹda iṣẹ́ mìíràn. kó tó dìgbà náà, máa sàlà.